káwọn padà sórí ètò yẹn tó wà Miliki Express SB Live ṣì wà lórí ìkàlẹ̀ SB tó máa bá ọ̀rọ̀ wa lọ. Pé ẹ̀rín pa mí ẹ̀rín pẹ̀ yín lọ torí kí ló ń pa yín lẹ́rìn alábòsí ni kí ló ń pa yín lẹ́rìn. mo gbé ìgbẹ́ tó máa bèrè sí i ni pé. Ẹ fọkàn mọ́ tó bá ti wà pẹ̀lú mi ẹ má bẹ̀rù ẹ má ṣojo mi lè bèrè nǹkan tó máa pa yín lára. Ẹ mọ̀ títẹ̀ mú mi ò bá lọ tí ó bá lọ pé bóyá máa fún mi. Mo kò fẹ́ dá yín padà sígbà ìwé yín ni. Tó bá lọ fún mi lẹ́ran méjì ìṣẹ̀lẹ̀ mẹ́rin ẹ̀yìn ilẹ̀ kọ́ọ̀sì. Mo fẹ́ dá yín padà sígbà ìwé yín nígbà tẹ̀ ṣì kéré díẹ̀ tẹ̀ ṣì bẹ̀rẹ̀ sí ẹ̀kọ́ yẹ yín sìn pé náà tẹ̀sí lájú ẹ tí mo obìnrin ẹ tí ń róbìnrin pé gẹ́ yìí dẹ̀ fine girl kéde kan obìnrin tẹ́ kọ́kọ́ bá sọ̀rọ̀ láyé yín báwo lẹ ṣe toast ẹ. Lẹ́tà ni. Báwo lẹ ṣe kọ kí lẹ kọ sínú lẹ́tà. Mo ní kí ẹ tọkàntọkàn náà ni. Ṣé Yorùbá lẹ́nu kan olólùfẹ́ mi ọ̀wọ́n. Olólùfẹ́ mi ọ̀wọ́n. Mo rò pé àlàáfíà ni ọ̀gbìn mi náà ṣe wà ní. Abẹ́rẹ́ gbogbo orí lẹ́tà rẹ̀ yẹn so tá a bá ti kọ́ bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé ibi tí mo ti mí ìtẹ̀ mo wà lọ́kì pé èèyàn kan tó ń lọ sí church àwọn ọmọ náà ó wà ní school. Ọmọ church lẹ́yìn máa ń mú fẹ́. Ìgbà yẹn ìdílà kí ni mélòó lè ra mi gbà yẹn tí màá nẹ́dọ̀ lóyún so tí n bá ti kọ lẹ́tà máa fún ọmọ yẹn wá mi fún church òun náà tó bá fẹ́ reply òun náà fún yẹn ìyá mo fún mi ní school so junior mi nìyẹn. Lẹ́tà náà lè fi bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ yẹ kó bí ẹ̀kọ́ rí ẹ kọ́kọ́ ta sí pé hello babe bọ́ọ̀lù ṣe máa ń fún mi náà. Àkọ́kọ́ béèrè orúkọ sórúkọ ẹ̀mọ̀ pọ̀ ìgbà yẹn kò sí ìyàn tó ń gbẹ́jú ẹsẹ̀ fóònù so lẹ́tà náà la máa ń school wo lẹ́wà o. Ló lè wọ́n rí lọ́wọ́ alẹ́. class kí lẹ́wà SS1B so àbí ti bẹ̀rẹ̀ nígbà yẹn. Ló lè obìnrin rí kọ́ ẹ pé omi gbóná àbòmí tútù ló máa dà léyìn lórí. Actually mi ò rí tó lómi gbóná mo rí tó ní ẹ dìde tàlẹ́ mèrè mo rí yẹn. Ó ní mọ́tò gbọ́dọ̀ páàkì mọ́tò sí títì ẹ̀yìn ẹ̀ ló máa lọ lẹ̀ sí lálẹ́. Ìdílé ìgbàgbé yẹn náà tàlẹ́ mèrè ẹ mọ̀ ẹ dájú ọmọ ní òru ọdún bàbá ti jẹ́ close so mọ́mí ẹ ti mọ̀ pé okay ọ̀rẹ́ ni wá mo wá lọ lé wọn lọ́jọ́ kan dájú ẹ wá dé bá mi ń bẹ̀ ni ẹ mọ̀ dájú ẹ ní ìmọ̀ ṣe fojú bá àwọn mọ́mí ẹ sọ̀rọ̀ pé wọ́n ní ọ̀rẹ́ ní báyìí ní báyìí ọ̀rẹ́kùnrin ẹ̀dẹ̀ wà kàn fún mi ẹ̀dìdì wọ́n tó ṣì ń bọ̀ àbí ti ṣe níyẹn fún yín so ìyẹn náà kí ẹ̀ máa tó ọtún alájà àti ìgbìmọ̀ ń gbàgbà pé ajá ìran lọ tún bínú. Ìyà díẹ̀ tẹ̀jẹ̀ lára obìnrin tẹ̀jẹ̀ lórí obìnrin nìyẹn ìyà díẹ̀ tẹ̀jẹ̀ nìyẹn. Mi ò rí táwọn olómi gbóná yẹn mo rò páwọn tó máa ń fàṣẹ jù sí nìyẹn ní ẹ mọ̀ pé mi ò. Ìfowó ṣé bómi tó máa gbóná bẹ́ẹ̀ bí ẹbí wọ́n mú ọ̀tá nǹkan. Báyìí ṣe bẹ́ẹ̀ nítorí ojú ìyá ti dúdú báyìí. Ọlọ́run ṣeun. Adúpẹ́. Gbogbo ẹ̀ náà ló dìtàn léni. Adúpẹ́. Àmọ́ nínú orin yà rí pé ẹ máa ń kọ àwọn orin ayé àtijọ́ àwọn orin bàbá ayé àtijọ́ àwọn tó yẹ pé wọ́n tẹ̀ sí ń kọrin káwọn òbí tó bẹ̀rẹ̀ orin. Báwo lẹ ṣe máa ń gẹ̀tà àwọn orin yẹn báwo ló ṣe ìtẹ̀lẹ̀ máa rántí wọn máa kọ́. Gbogbo náà research ni mí a máa ń download ẹ̀ mí a máa lọ wà á lọ sọ́dọ̀ àwọn tó ní plate á lọ dọ́ọ̀bẹ̀ sí CD because àwọn míì náà àwọn orin a lè rí ní orí CD lálábà ní gbogbo àwọn orin yẹn mọ́ so a máa bọ̀tà ẹ̀ mọ̀ pé àwọn àgbàlagbà kan ṣe wà tó ń ní plate tó máa ń yí CD plate tí wọ́n máa ń play láyé ìgbà yẹn so èmi máa gbà wọn èyí tí n bá ní ìdúrà ẹgbẹ́ barista ní tí a lè rí lọ́jà máa gbà plate yẹn máa mú lọ sí ibi kan sínú lérè wọn bá mi àwọn DJ máa bá mi fa sórí CD láti play yẹn sìn máa dẹ̀ lọ study ẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé bí most of àwọn yìí tó ti pẹ́ gan ti máa ń kọ yẹn torí àwọn client wa àgbàlagbà tó yẹ pé òkè tó bá pè mí sí torí àti pati ọ̀dọ́ àti pati arúgbó àti gbogbo ẹ̀ làwọn ń ṣe so tó bá pè mí fún kan níyàn kan fẹ́ pé 80 years old nísìnyí ó láwọn orin kan tí mo máa kọ tẹ́yìn ẹ̀ mo máa rẹ́rìn pé ìwọ ìjẹ́bí aláyé ìbolo ti gbọ́wọ́ tiẹ̀ tí ìdìbò mi yẹn gan gbà ẹ̀ so. fún àwọn tó ń wọ ilé kan lè gbọ́ ọ̀rọ̀ tá à ń sọ ìgbọ́
àwọn tí ò ti mọ̀ yín dáadáa ẹ bá mi kọ àwa ní birthday 80 years àgbàlagbà kan ẹ fẹ́ kọrin bẹ̀ fún àgbàlagbà tó wà ń bẹ̀ ẹ bá mi kọ ìkan lára àwọn orin tẹ́ máa ń kọ. tó wáyé kó bìnrin lẹni tó ń ṣe birthday yẹn mo lè kọ Maria ọmọ pupa tó rẹwà Maria olólùfẹ́ mi Maria ọmọ pupa tó rẹwà Maria mo fẹ́ràn rẹ o bí wọ́n bá lè fẹ́ mi ilé àtọ̀nà mi àti gbogbo ayé mi lé ní ó fún ọ bébí jọ̀wọ́ o ọmọ pupa tó rẹwà Maria olólùfẹ́ mi. Ta ló kọrin yẹn? Orin tí mo kọ yẹn sí early 60s ní Roy Chicago mi. Roy Chicago. Orúkọ ẹni tó kọ so tẹ bá gbé padà sí 60 ẹ mọ̀ pé ẹni yẹn náà kò tí ì lè ju bí fúdẹ́ẹ̀tì lọ́wọ́ ni tán fi. ayé lọ à ń tọ ẹ fún mi nìkan sí. ẹni Barrister kan wà tí ò sí ń ta mọ́ lẹ́dẹ̀ tí gbà ẹ fún mi ní Barrister. ẹ mọ̀ àwọn Barrister tó popular ni mi máa ń sábà ṣe. ẹ kò má tẹ̀ jù wá. Aye, ladies and gentlemen, come and dance the Fuji. Fuji sound. Oh yeah. Because Fuji sound is beautiful. Ẹ máa sún yín fún piracy. Piracy ṣé tí mo kọ ẹnu àmì sùn. Ẹ bá lọ gbé débi ẹjẹ kájọ kọ. Ẹ bá gbé débi ẹjẹ kájọ kọ gbogbo ara lílọ bá lọ. Ẹ mọ̀ pé àwọn ọmọ bàbá màkàn ní. Ó yẹ ìyẹn kọ́ bó ṣe yẹ kẹ́kọ̀ọ́. Wọ́n á mú ìyá fún un. Bọ̀ oríṣiríṣi orin wà náà tí a máa ń kọ fáwọn àgbàlagbà. Mi lè máa lọ dìbò mi ìyẹn sì. Bí àtọ́rí pẹ̀lẹ́ sí ń di irinṣẹ́ yín, a máa lọ síbẹ̀ tó mọ̀ pé gbogbo orin ilẹ̀ lè kọ. Gbogbo orin ilẹ̀ lè kọ. Mo jẹ́rìí yẹn ń kọ fújì ẹ̀ ń kọ hip hop ẹ̀ ń kọ anything orin tí èèyàn lè jù sí. Mo mọ fújì kan. Ṣùgbọ́n máa ń kọ orin kan tẹ máa sábà kọ. Tí bá ti wà náà mi bẹ́ẹ̀ ṣe máa kọ. Mo jẹ́rìí yín. Irú ìrìnà ti gbọ́ mi. Ìrẹ́ máa ń kọ fújì ẹ̀ fi mí lẹ̀. SB ìjẹ́ iṣẹ́ orin yìí ṣó gbé yìí. Àmọ́ kó má yẹ pé dókítà tó yẹ kẹ́ ẹ ṣe náà ló yẹ kẹ́ ẹ wà ń di ẹ̀ tẹ́ fi wá ń kọrin ṣó gbé yìí. Ṣé ẹ kábàámọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́ orin? Àmì ò tó wáyé pé ti kábàámọ̀ ẹ̀mí ò kábàámọ̀. Iṣẹ́ orin gbé mi ó pè mí o ó pè mí because ẹ mọ̀ pé bó ṣe kọ́ àwa ni pé ìwà pẹ̀lú Ọlọ́run pẹ̀lú ìfẹ́ lọ́rùn èrè ńlá ni. So nǹkan tí mò ń ṣe tí mo fà sẹ́yìn kò sọ́rọ̀ mi kan tó lè rí mi. Even àwọn kan tí a jọ lọ sí secondary school tá a jọ lọ sí polytechnic tá a bá rí wọn lóde wọn máa ń fi wá yangàn ni pé ọ̀rẹ́ mi ni bọ̀bọ̀ tó ń kọ yẹn so ó ṣòro pé ìtẹ̀síwájú náà ni everyday so ó gbé yín nìyẹn ó gbé mi. ẹ regret pé ṣe. regret mi regret pé mo ṣe. Olúwa ṣeun àwọn kan ká tó palẹ̀ ètò yìí mọ́ ká tó kálẹ̀ àwọn kan ń wò yín lọ́wọ́ tí wọ́n wò pé mo fẹ́ dàbí lágbájá mo fẹ́ dé nǹkan báyìí láyé àmọ́ ṣé pé wọ́n ń wò lọ́kàn pé bí ìwẹ̀ ẹ̀gbin díẹ̀ bá wọn àbí nǹkan díẹ̀ ṣẹlẹ̀ wọ́n ti sá padà ń jẹ ẹ jẹ́ ní àmọ́ àwọn tẹ́lẹ̀ fún un. nǹkan tó bá fẹ́ ṣe kò tiẹ̀ ń ṣe ọ̀rọ̀ pé torí nǹkan sí anything tó bá fẹ́ ṣe tó jẹ́ pé nǹkan tí ó mọ̀ pé àwọn fẹ́ ṣe nìyẹn because of the strength oníkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì ẹ máa lọ́mọ míì láti kékeré tí mo máa tú rédíò òun nìkan lè dá tú rédíò á dẹ̀ tó kọ́pìlẹ̀ padà kò sí tí òbí ẹ bá pay attention sí ọmọ bẹ́ẹ̀ ọ̀hún ní sọ pé kí ọmọ bẹ́ẹ̀ wá kọrin wọ́n ti mọ̀ pé bí a bí nǹkan bí engineer ló máa jẹ́ yẹn so nǹkan tó bá fẹ́ ṣe tán mọ̀ pé ó lè work fáwọn pé area strength wọn ni èmi àwọn nìkan tẹ pamọ́ dáadáa kán dẹ̀ máa wò pé mo ti rẹ́gbìn kan ń bẹ̀rẹ̀ èèyàn kan bú mi pé àgbáyé ẹ̀gbìn tó ti bọ̀ wá àwa náà lè ní dáhùn bí 1,000 naira blade tá a gbà change so blade ìyẹn tó fi ń rìn nǹkan náà kò sí wàhálà jọba èmi gan máa ta blade fún yín kẹ́ tó kù mí báyìí kò sí wàhálà máa ta blade mẹ́wàá fún yá bíbí 100,000. ẹyọ kan ni mo wà ní ìgbà ìnà tó ń fẹ́ gbé kan. no kò sí ẹ rà sílẹ̀ owó yìí wà ẹ rà sílẹ̀ bá múlẹ̀ ọkọ̀. ìgbà tí ẹ mọ̀ pé ìyàwó mi bẹ́ẹ̀ ń sìn tí bá ti ra ókè mi lè ra méjì
mo ti gbọ́. tí bá lọ ọkàn ìyàwó mi náà lọ. mo ti gbọ́ kò sí wàhálà. ẹyẹrẹlẹ ètò sì tẹ̀síwájú SB èmi máa dágbére fún yín àmì mi àti SB á fi jó rasẹ̀ wọ́n á kọrin èmi á jó wọ́n á tún fi keyboard wọn sọ̀rọ̀ ẹ fi mọ bọ́n ṣe lágbára tó kò sóhun tí wọn ò lè kọ orúkọ mi ò yí padà Kenny Modúpẹ́ Ṣọlá náà ni. Ìwọ tó fẹ́ tajà tó fẹ́ jèrè ṣe Yorùbá bá wọn ní ìpolówó báyìí òun lògùn àgún òwò ẹ wá polówó ọjà yín lórí Orísun owó tí ò gara ni owó tí ò pọ̀ rárá ẹ wá fẹ́ polówó ọjà ń kún kẹ́ lè máa ṣe olórin nìyí ni oníjó nìyí ni aṣọ lẹ̀ ń tà òun bá ti lè mówó wọlé tẹ̀mọ́ pẹ́ ẹ̀ ṣe ó dá yín lójú ẹ pè mí sórí 081-6666-3497 081-6666-3497 SB ìjọyà. Gbóhùn mi, ìwọ nìkan mo mọ̀. Gbóhùn mi, ìwọ nìkan mo mọ̀. Lọ́rọ̀ lérò àti níṣe. Lọ́rọ̀ lérò àti níṣe o bàbá. Gbóhùn mi, ìwọ nìkan mo mọ̀. Gbóhùn mi, ìwọ nìkan mo mọ̀. Lọ́rọ̀ lérò àti níṣe. Lọ́rọ̀ lérò àti níṣe o bàbá. Nílé ijó SB ti gbèdé. Nílé ijó as a sure boy. Agodi tún gbàgbà tún gbàgbà tún gbàgbà tún gbàgbà tún gbàgbà. Nílé ijó as a sweet girl. She go to the coco, the coco, the coco. Nílé SB. I mean they rock the show. From Niger to Yankee, orí mi náà fẹ́ gbọ́ l'Amẹ́ríkà, mélòó la fẹ́ kà àǹtí. Let me see you go down low, Kenny. Let me see you go down low. 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 Iná ti ràn, kẹfẹ́ tí síbí, ẹ bẹ̀rẹ̀ ẹ mú jó iná ràn. Iná ràn. Ó kọ ọmọ tí ó kọ wá bẹ ẹrú iná ràn ẹ ṣèdímú kẹ ẹ mọ kan sórí ẹ mọ wọn kan sí bẹbẹrẹ ìdí kájọ máa jó lọ. Olómi dákun dákun bèbí súnmọ́ mi dákun dákun bèbí mi kólótéètì pátápátá SB music band tìlú Èkó. Ẹ̀rí SB music band ló ń kí gbogbo ilé SB music band tìlú Èkó. Yá mi lágbádá ẹ ó ṣe é gbọ́. Yá mi ní bùbá ẹ ó ṣe é gbọ́. Yá mi níyàwó ẹ SB dé. Àwa lòṣùpá nílé ìbò ìmọ́lẹ̀ kárí ayé. And if you dance like Jackson, ọmọ yẹn kò kàn mí o. And if you dance like Raymond, ọmọ yẹn kò kàn wá o. Owó ní kókó, má lọ lọ gẹ̀rẹ̀. Kenny, owó ní kókó, má lọ sùn ẹgbẹ́. Ọmọge bàbá mi ló ní kóńgà. Ọmọge bàbá ẹ ló ní kóńgà. Ọmọge bàbá olówó ni mí o. Ọmọge olómi tó ní jíńjà. And the way you've been moving your body head to toe. Yeah, your body's amazing, you're perfect head to toe. And I don't want to fight my baby, no be so. And I'm loving the way that you're making your body go. Kenny, if you dance like Jackson, ọmọ yẹn kò kàn mí o. And if you dance like Raymond, ọmọ yẹn kò kàn wá o. Owó ní kókó, má lọ lọ gẹ̀rẹ̀. Owó ní kókó, má lọ sùn ẹgbẹ́. Odò tí gbó ní ẹ̀yẹ lọ kò wá tán. Ẹni bá wù kó bọ́ sọ̀sà kó máa bómi lọ. Kenny, bàbá sọ fún wọn bọ́ ò bá gbà kò burú. Àgbo méjì wọn ò gbọ́dọ̀ fún mi ní kòtò. Kenny, omi ojú ìṣó, omi ojú ìṣó. Omi ojú ìṣó, omi ojú ìṣó. Ègbè yìí pọ̀. Omi ojú ìṣó, omi ojú ìṣó. Ọmọ màmá, ọmọ bàbá, wájú ijó ṣọ́ọ̀kì.
ó yá jó bí òkòtó ọmọ màmá ẹ̀ ọmọ bàbá ẹ̀ jẹ́ni jíjó ṣọ́ọ̀kì ó yá jó bí òkòtó ó yá ṣọ́ọ̀kì bọ́dí ìbàdí èlùlù bọ́bí kẹ́ni wọ́n yọ bọ́dí do like say you say nobody ẹni nǹkan tí mo ń sọ ń sìn pé àwọn ọ̀yẹ́ ọkọ mi ẹ ló mọ wáyé wọ́n yẹ bọ́dí tí bá sọ pé. àwọn orin tó wà sí yín nìyẹn. ọ̀gá ẹ lè kọ́yàn bá dìbò ayé jó òyọ́ ń bíbẹ̀ rẹpẹtẹ. ayé wọn bá dé. SB Live Ṣeun Bankole ẹ bá mi pé Facebook yìí fáwọn ará ilé Twitter and Instagram. ẹ lè like Facebook fan page mi at official SB Live the same thing náà ní lórí Instagram at official SB Live ẹ dẹ̀ lè follow mi náà lórí Twitter at official SB Live. tí wọ́n bá fẹ́ bá yín sọ̀rọ̀ lórí Facebook kọ́. at official SB Live náà. wọ́n fẹ́ sílé wọ́n fẹ́ ṣe òkú àgbà wọ́n fẹ́ ṣe. ẹ only send mail sí mi sbthemusicman@yahoo.com. orúkọ tẹ́bi yí padà Kenny Modúpẹ́dẹ́ṣọlá náà ni ẹ má wàá gbàgbé Orísun Estate ó sì ń ta wàràwàràwàrà ẹ̀yìn ṣàti pa àwọn nọ́mbà tẹ́ bá rí lórí Orísun tó ti ń polówó ẹ pè wọ́n wọ́n á júwèé bẹ́ẹ̀ ṣe máa rìn bẹ́ẹ̀ ṣe máa tẹ̀ fún yín ó dìgbà kan náà.